sápá bí tó ń wá sápá bí. Ẹ má gbàgbé ohun tí mo sọ lẹ́ẹ̀kan nínú exercise tí a fún wa ní fídíò tí a ṣe sẹ́yìn pé gbogbo àwọn value tí à ń get wọ́n bá ṣe ń wá sẹ́yìn wọ́n tends towards the answer kan lórí tangent A. Ó túmọ̀ sí wípé tangent A yìí ó máa ní value kan. Value tí tangent lórí A yìí ní ó ní àwọn gradient called bóyá AB tí a wá níjẹjọ. Àwọn tí a wá níjẹjọ òun ni àwọn value tí wọ́n tends towards. Nígbà tí a bá fi ṣèpẹrẹ yóò yé wa dáradára. Àwọn dy all over dx jẹ́ ohun kan náà pẹ̀lú f prime of x. Ohun tí wọ́n sọ ni pé dy dx yìí jẹ́ nǹkan kan náà pẹ̀lú f prime of x. Tá bá ní ká ṣe differentiation dy dx ó jẹ́ nǹkan kan náà pẹ̀lú f prime x yìí tí à ń pè wọ́n ní differential coefficient. Ó túmọ̀ sí pé dy dx jẹ́ differential coefficient. F prime x òun náà sì jẹ́ differential coefficient. Ọ̀nà tí à ń gbà wá differential coefficient là ń pè ní differentiation. Bí a wí ládé yìí, ọ̀nà tí à ń gbà wá differential coefficient òun là ń pè ní differentiation. Ní báyìí, àwọn wá fẹ́ wá differentiation f of x is equal to s square nípa lílo f prime of x tí ó wà fún differentiation láti inú principle àkọ́kọ́. Ohun tí à ń gbìyànjú láti sọ ni pé àwa fẹ́ wá differentiate ti f of x equal to s square láti inú principle àkọ́kọ́ kí a ó sì wá gradient curve lórí s is equal to 2. Wípé ohun tí ó jẹ́ ohun tí wọ́n ń gbìyànjú láti sọ ni pé ká sọ pé 2 ló wà níbí. Àwa fẹ́ wá gradient lórí a gangan gradient curve lórí a gradient curve lórí gan. Ní báyìí ẹ jẹ́ ká ṣe iṣẹ́ ṣíṣe náà. Mo lérò pé ó yé wa dáradára. Ṣé ní báyìí ẹ jẹ́ ká wá u2 náà. Gẹ́gẹ́ bí a ti wí fún wa pé ohun tí a máa lò ní f prime of x tí ó jẹ́ límìtì the x tends to 0 f of x plus the x minus f of x all over the x. Wọ́n dẹ̀ fún wa wípé f of x is equal to x square. Tí f of x yìí x nínú ìbàjẹ́ x square kí wá ní x plus the x. X plus the x. X plus the x wá máa jẹ́ x plus the x square. Tí a bá square eléyìí, ohun tí wọ́n gbìyànjú láti sọ fún wa ni pé tá a bá square eléyìí ó máa fún wa ní x square plus 2x the x plus the x square plus the x square plus the x square. So ohun tí eléyìí tó máa fún wa nìyí. A ó wá gbé eléyìí bọ̀bọ̀ yìí a ó gbé síbí. The x square yìí a ó fi sí ibi. Ní báyìí f prime x wa máa jẹ́ límìtì the x tends to 0. Gbogbo eléyìí náà gbé síbi x square plus 2x the x plus the x square then minus x square all over the x. Tí a bá kún bracket, a gbé x square yìí máa cancel so yìí máa kún 2x the x plus x square. Our f prime of x is equal to limit of the x tends to 0. 2x the x plus the x square all over the
x. Nígbà yìí, a máa factorize the x yìí jáde. F prime of x is equal to limit as the x tends to 0. A máa ní 2x plus the x dx over the x. Eléyìí àti eléyìí máa jẹun. So wọ́n máa ṣẹ́kù fx plus limit the x tends to 0. 2x of the x. Nígbà yìí, bí limit the x 2x the x bá ṣe dé 0, wọ́n máa jẹ́ that the x bá ṣe tends to 0. Eléyìí máa jẹ́ 2x plus 0. Ó túmọ̀ sí wípé f prime of x wá ó ní 2x. 2x rẹ̀ láti differentiation àti principle àkọ́kọ́ f prime of x. Síwájú sí wọ́n wá ní kí o sì wá ohun tí gradient curve lórí x is equal to 2 jẹ́ ohun tí gradient lórí curve x is equal to 2 ohun tí ó jẹ́ wọ́n ní kí a wá. Okay. F prime of x is equal to 2 x m. Ó túmọ̀ sí wípé gradient curve lórí x is equal to 2 jẹ́ 4. Mo lérò pé ó yé wa dáradára. Tí kò bá yé wa, ẹ jẹ́ ká gbìyànjú láti wò láti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí. Àgbàlá rẹ̀ pé Ọlọ́run yóò fi ìmọ̀ náà yé wa dáradára. Ẹ jọ̀wọ́ tí o bá ti subscribe, ẹ rántí bá subscribe ní ìsàlẹ̀ ẹ̀rẹ́ yẹn. Kò náà ní nǹkan ẹ̀ka àtẹ subscribe ló bá tán. Your success and satisfaction is our interest. See ya. I love you all. Thanks.